àwọn kan mà ti ń dúnkòokò mọ́ òṣèré tíátà yìí. Kí ni ohun tó ṣe tí wọ́n fi ń dúnkòokò mọ́ ọ? Ẹ wá wo ohun tíyàwó K1 The Ultimate ṣe lóde àríyá làwọn èèyàn bá kọ àṣírí ikú tó pa Kọ́rùn Onítíátà tú o. Ẹ jókòó ẹ gbọ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Òṣèrékùnrin tíátà ni tó tún máa ń ṣeré kéékèèké ìyẹn Ìjọba Láǹdé ti jáde síta nípa ìdúnkòokò mọ́ni tó rí gbà nípa báwọn kan ṣe ń gbé fọ́nrán kan síta pẹ̀lú òun àti obìnrin kan tí wọ́n jọ wà papọ̀. Ìjọba Láǹdé sọ pé ọkùnrin kan tóun kò mọ̀ rí ló wá dédé bá òun sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára tó sì ń dúnkòokò mọ́ òun pé òun máa fi fọ́nrán náà síta káàkiri àgbáyé àfi tóun bá fóun ní mílíọ̀nù 5 náírà. Ìjọba Láǹdé sọ pé ẹ̀rọ ìgbàlódé AI ni wọ́n fi ṣe fọ́nrán náà èyí tó ṣàfihàn òun pẹ̀lú obìnrin kan tó wà nílé ọkọ ṣùgbọ́n tí kìí ṣe òun lòun wà ní fọ́nrán náà wọ́n dọ́gbọ́n sí ni. Ó tẹ̀síwájú náà rẹ̀ wípé àwọn ohun ibi táwọn èèyàn fẹ́ ẹ̀rọ ìgbàlódé AI ṣe nìyí tó sì ń rọ ìjọba Nàìjíríà pé kí wọ́n wá nǹkan ṣe sí báwọn ṣe ń lo ẹ̀rọ ìgbàlódé AI lọ́nà òdì. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni K1 The Ultimate fi gbogbo gbà wà nínú ìròyìn pàápàá jùlọ ìròyìn nípa bó ṣe fẹ́ jáná mọ́ báàlù lẹ́nu. Ohun tó tún ṣẹlẹ̀ ní bí K1 The Ultimate àti ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ ìyẹn Jamila ṣe pàdé lóde eré kan láìpẹ́ yìí. Bí arábìnrin náà ṣe dé òde náà ó ti lọ tààrà sọ́dọ̀ ọkọ rẹ̀ àtijọ́ láti lọ tẹ̀ láti kí. Ojú tó ti mọ́ ni kò ṣáà lè sọ pé òun kò mọ̀ ni. Tí K1 The Ultimate náà sì kí padà. Èyí ni àwọn olólùfẹ́ K1 The Ultimate rí tínú wọn sì dùn sí pé bó ṣe jẹ́ pé méjì ti kọ àwọn sílẹ̀ wọn kò bá àwọn ọjà tàbí yan òdì nítorí ọjà tó wọ́n ti wọ̀ òkúta ti wọ̀. Àṣírí ohun tó pa Kọ́rùn Onítíátà rèé. Báwọn kan ṣe ń gbépò yẹnu wípé Kọ́rùn Onítíátà ṣàìsàn kó tó kú ṣùgbọ́n mọ̀lẹ́bí rẹ̀ kan ti jẹ́ síta láti sọ pé kò sí òótọ́ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ náà. Ó fi kún pé arákùnrin náà múra láti lọ sí balùwẹ̀ ló bá ṣubú tí kò sì sí ẹnikẹ́ni tó ń gbé lọ́dọ̀ rẹ̀ láti gbé dìde. Ibẹ̀ lọ́jọ́ ti dé bá tí wọ́n yóò sì sìnkú ọkùnrin náà lóṣù tó ń bọ̀. Àwa gbàládùra pé k'Ọlọ́run kó tẹ́ Kọ́rùn sáfẹ́fẹ́ rere.